orogún ọjà apá kẹrin ìtàn orogún ọjà náà ní dé sójú ìwòran yín o bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ibi tí a fi kinní ọ̀hún tì sí nínú apá kẹta wípé àbíkẹ́ ti rìnrìn àjò bẹ́ẹ̀ sì ni ìyá bọ́lá ń ti ń tà bẹ́ẹ̀ ní ń rà àwọn èèyàn ń jó jàgínní yòdò nínú sọ rẹ̀ tẹ́bàmọ́ yorùbá bọ̀ wọ́n pé eégún tó bá kọ́kọ́ jó ìran ni ó wò gbẹ̀yìn ṣé lóòótọ́ náà ni àbó òótọ́ kọ́ ẹ máa bá wa ká lọ nínú apá kẹrin orogún ọjà ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó láǹfààní àti máa gbọ́ wa máa gbójú wò wá ẹ̀yin tẹ̀ ń subscribe sórí ìkànnì wa lórí YouTube àtẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lójú pọ̀nà bíi tẹ́tí láǹfààní àti máa wò wá bóyá lórí YouTube ni lórí Facebook. èmi ti yín tòótọ́ káyọ̀dé yín rèé ọmọ bíbí inú àjàó ọmọ ayé èmi ọ̀dà àwa ìṣépè ìran wa ọmọ ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lóògùn ògbómi kò gbọ́ ọmọ àfògbó làjà àìsá ni méjì agúnjọ bí ọmọ alákàtàkọ ẹrẹ sọ̀nkè tán ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ bọ̀gùn ọmọ ajílétí wájú ẹ̀kẹ́ lógún ọmọ ọlọ́run gbẹ́kùnrin mi ìyá ńlá wọ ọlọ́jọ́ ọkà tó dùn yùngbàyùn ògbómi kò gbó ọmọ àfògbó làjà ìbàrùbá ni wá ọmọ àjólù périn ìlú tá a tẹ̀ sáàrin ọ̀dàn pọ́nbélé lóògùn lọ́rọ̀ ọmọdé apàyín nàmà ẹ wá nǹkan fìdílé o ẹ tún jájọ máa jẹ mùkúntùn kínní yìí lọ ká lè bá àgbádùn ara wa dáadáa ni ṣé bí Yorùbá bọ̀ wọ́n pé àkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn ká má ba lọ lópò wọn ná àbíkẹ́ mà fínú ọjà lẹ̀ àbíkẹ́ lọ kọ̀wẹ̀yìn wò ó kù yá Bọ́lá ẹ má gbàgbé pé àbíkẹ́ ní ti ń tà tí ń rà tí gbogbo èèyàn ń bá nájà rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́ o látàrí àwọn ìgbésẹ̀ tí ya Bọ́lá gbé ó kù nú ọjà ó fọjà lẹ̀ fún ya Bọ́lá ó rìnrìn àjò ìyá Bọ́lá bẹ̀rẹ̀ sí ní tà ń rà àwọn èèyàn ń bá ná gbogbo ohun tí ń tà wọ́n sì ń bá ara gbogbo ohun tí ń tà pátápátá porogodo bẹ́ẹ̀ nínú ìyá Bọ́lá ń dùn pé ayé ti gbẹdẹmukẹ fóun ọ̀sẹ̀ kínní lọ àbíkẹ́ ò padà wá ọ̀sẹ̀ kejì oṣù kan oṣù méjì inú ìyá Bọ́lá dùn pé òun ọ̀rẹ́ ni bóun sorogún mọ́ ìyá Bọ́lá ní Ọlọ́run ti gbàdúrà òun lọ́ba fẹ̀yìn ètì lọ́ba ní kò máa jẹun lọ kò sáàwẹ̀ mọ́ ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ eré oníṣe ẹ dákun ẹ lọ rèé bá wa subscribe sójú ìkànnì YouTube wa tá a pè ní àgbà wa búra ẹ lọ tẹ̀ ẹ́ bẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀tì máa gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́sì máa rí wa wò bí ìran. lẹ́yìn eléyìí ńgbà tó bí oṣù mẹ́ta kan ìyá Bọ́lá ó ti gbàgbé ó ti gbà pé òun lòun nínú ọjà ègbé ti regbé ègbéregbè àmọ́ o bẹ́ẹ̀ lẹ́nìkan wọ inú ọjà wá lọ́sàn-án gan kí ni tó ṣẹlẹ̀ ta lẹni tó wọ inú ọjà gan ṣàdédé ìní wèrè kankan wọ inú ọjà wá ló sì dúró síwájú ìsọ̀ ìyá Bọ́lá bí tó ti dúró síwájú ìsọ̀ ìyá Bọ́lá lọ́ba sọ fún ìyá Bọ́lá pé ìyá Bọ́lá sórí gbogbo ń tọ́ ọ̀dánwò yọ lẹ́yìn o ìyá Bọ́lá gbogbo ń tọ́ ọ̀dánwò yọ lẹ́yìn o kọ́ ọ lọ rèé múra gírí bí bẹ́ẹ̀ kọ́ ìní sọ jù yún un lọ sáfẹ́mi ló ń jẹ kí n máa bá tèmi lọ. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin aráalé ìyá Bọ́lá wò pé kí leléyìí ń sọ kí ni ń wí ṣebí àìlákàkún ẹ̀dá ní ọjọ́ mọ̀ pé ohun èèyàn ń lo wọn Ọlọ́run ká ní ìyá Bọ́lá lákàkún ni ó yẹ kó gbọ́n tí wèrè ọ̀hún tó bá sọ lẹ́yìn bí ọ̀sẹ̀ bíi méjì tí wèrè bá sọ̀rọ̀ inú sọ níyà Bọ́lá wà níjọ́ kan kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà débí àbí gbẹ̀yìn ìyá Bọ́lá ńlọ́wá tó wà nísọ̀ pẹ̀lú ìyá bàbá pé kó wọ́n sọ ẹ̀wà tó wà lórí iná kó wọ́n súré sọ ẹ̀wà tó wà lórí iná o ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin aráalé ojú ọjọ́ kùrukùru mà ojú ọjọ́ bá yí dande o ẹ̀wà àtọ́ máa ní kó wọ́n sọ lórí iná o bẹ́wọ̀ ọ̀hún ṣe yí dànù nu lọ́ba yí dà lọ́mọ lẹ́sẹ̀ gbogbo ẹsẹ̀ ló bó tòrótòró o ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin èèyàn inú egbò àdá àjẹná yìí ibẹ̀ níyà Bọ́lá ń tọ́jú tí ń ná tí ń ṣe gbogbo ẹ̀ lé lórí láàrin bí oṣù bíi mélòó kan ọmọ ìmọ̀ padà gbẹ́mìí tó sì fò sánlẹ̀ ó sì kú láàrin bí oṣù bíi méjì mẹ́ta ìyá Bọ́lá kò lè jáde wá tọrọ ajé láti wá tajà fáwọn èèyàn inú eléyìí lọ́wà ibẹ̀ ní a tún ti ránṣẹ́ pé o ni wọ́n túfọ̀ fún ìyá Bọ́lá pé ọmọ rẹ̀ tó parí iléèwé gíga tó wà ní ìlú Èkó wọ́n ní àsìtá àbọ̀n ńlọ́mọ̀ bá o àmọ́ ilé ìwòsàn ló wà báyìí kíyà rẹ̀ kó máa súré máa bọ̀ o Ọlọ́run ọba mi Èdùmàrè kó máa ṣàánú wa ẹni tá a ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ Ọlọ́run mọ́mọ́ jẹ́ àṣẹ ìkan ìnìyà rán lọ́wọ́ pọ́mọ rẹ̀ àbíkẹ́yìn tó fò sánlẹ̀
tó kú ìní rán lọ́wọ́ o kó tún tó gbọ́ ti àkọ́bí rẹ̀ tí wọ́n ní àsìta àmọ́bà wọ́n wà nílé ìwòsàn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ èyí nìyá Bọ́lá ń ṣe lọ́wọ́ ẹ̀ tún ti pè é láti ilé o wípé ọmọ rẹ̀ èyí tó tẹ̀lé tí wọ́n ní bàbà wọ́n pé ó lọ wẹ̀ lódò pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ó sì bomi lọ. èwo ni kí ìyá Bọ́lá ṣe báyìí inú o níyá Bọ́lá wà lọ́ba jára rẹ̀ sí o ó ti gbàgbé wípé àárín ọ̀gọ̀rọ̀ èèyàn ń lòun wà o bó ti jára rẹ̀ sí òònù ẹ̀yìn kọ́ yìí gbogbo ẹ̀yìn ara lé orogún ọjà ń là ń sọ̀rọ̀ nípa rẹ̀ o kí la fẹ́ ṣèyí sí ẹ̀yin èèyàn ẹ wò ó àmọ́ ẹ má gbàgbé o pé mo pé Àbíkẹ́ tó kù nínú ọjà Àbíkẹ́ ò tí ì dé o Àbíkẹ́ sì wà ń rìn àjò ní gbogbo eléyìí ní í ṣẹlẹ̀ sí ìyá Bọ́lá yìí àwọn èèyàn tiẹ̀ ń kọ́kọ́ ń kọminú pé èyí ti ṣe kí ni tó ṣẹlẹ̀ àbọ́lọ́rẹ̀ tẹ́ ń dì ní àbó ṣe kinní ni torí lẹ́nu ìgbà tí Àbíkẹ́ kù nínú ọjà lọ́kàn bẹ̀rẹ̀ sí ní tà ló di pé gbogbo èèyàn ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń ná kódà kí n mọ́ tàn yín ó ti parí ilé kan ó tún ti ń mú ilé kejì yìí lọ títí tó náà tún ti ní àwọn ọ̀sọ̀ nínú ọjà tó náà ń gbowóró rẹ̀ ìtí ò tí ì pé ọdún kan ní gbogbo àwọn eléyìí ní tún ti ń ṣẹlẹ̀ sáwàá sọ pé ọlọ́run ọba ò ṣe irun rí ni àwọn èèyàn sá ń sọ lọ́tún lọ́sì pé kó má jẹ́ kó ṣe nǹkan sí kó má jẹ́ kó ṣe gbá kó má jẹ́ kó ṣàwo èyí ìní ń rò lọ́wọ́ o ìyá Bọ́lá ti di jànàjànà kò mọ ohun tí ó ṣe mọ́ bẹ́ẹ̀ ni ọmọ ibi tí ó sáré gbà kí ló dé kí ni tó ṣẹlẹ̀ ṣe lórí ipá afẹ́tajà afẹ́rà yìí náà. inú ilé nìyá Bọ́lá wà níbi títí ń ronú tí ń ṣọ̀fọ̀ àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ nìyá ọ̀rẹ́ rẹ̀ ló gbéra ńlẹ̀ lọ́ba lọ sọ́dọ̀ bàbá ẹ kúkú mọ̀ pé sẹ́rànsẹ́ràn ọ̀lẹ́ni tí máa jẹ́wọ́ fún wọ́n bá padà síbi tí wọ́n ti lọ rèé ṣe ìgbìyànjú wọ́n kálàyé orò ọ̀rẹ́ ìyá Bọ́lá lọ́lọ́ rèé kálàyé lóró wọ́n bá pé àwọn ní àgékù ejò ní tí ń sọ̀rọ̀ bí àgbọ́n ohun gangan ni àní ní. ọ̀rẹ́ ìyá Bọ́lá padà dé ó wá jábọ̀ fún ìyá Bọ́lá o wípé bàbá pé àgékù ejò Àbíkẹ́ tí ń sọ̀rọ̀ bí àgbọ́n ni o. inú bí ìyá Bọ́lá ó ní lórí kíni lẹ́sùn pa àfẹ́jọ tajà ẹ̀ ń lọ pa gbogbo ọmọ fóun báyìí òun ò ní gbà o kàkà kéku má jẹ sèse àyà fi ṣàwàdànù ni bádìẹ bá dà ń lóògùn nù èmi náà ó sì fọ́ lẹ́yìn ó gbéra ńlẹ̀ ó gbé ọ̀rẹ́ mi jájọ lọ sọ́dọ̀ bàbá èmi ń lọ o dandan ni adìẹ Àbíkẹ́ ti dà mí lóògùn nù ó di dandan kémi náà fọ́ lẹ́yìn ó padà sọ́dọ̀ bàbá o ń gbọ́ dọ́dọ̀ bàbá ó gbé ìgbésẹ̀ pé bàbá o ẹ dákun adìẹ Àbíkẹ́ ti dà mí lóògùn nù ẹ bá ń fọ́ lẹ́yìn èmi náà fẹ́ fọ́ lẹ́yìn ni bẹ́ẹ̀ bá tún fọ́ ẹyin rẹ̀ tán ẹ bá ń pa adìẹ gangan wọn ò tiẹ̀ fẹ́ rí mọ́. níhìn ìní bàbá wo ti wá pe ìyá Bọ́lá jókòó wípé ẹni téèyàn ọba lè mú ọlọ́run ọba lèèyàn fà á lé lọ́wọ́ o Àbíkẹ́ èé ṣèèyàn lásán ìjọ jẹ́ mọ̀ pé abara méjì ń làbíkẹ́ sísí tó sípò nínú ọjà iṣẹ́ tí mo fún ọ lọ́jọ́ kìíní àná tó lọ rèé lòun èyún gangan ló lè kúò níbi tó ti ń tajà àmọ́ bó ṣe lè kúò inú rí odùn kọ̀tẹ́rú tí ó tún padà wá sínú ọjà mọ́ àmọ́ bó ti lè kúò àkókò rí ò tí ì tó ọkàn kúò ní ṣùgbọ́n inú rí odùn bó ti ṣe kúrò ń gbọ́ wá kúrò lọ́wọ́ wò pé ìwọ yìí ló ṣèyí tó ọ̀dà òun ó sì ṣe kí ni òun ọjọ́ mọ̀ wípé ayé tún kù bì kan ìdí rẹ̀ o má gbé ìgbésẹ̀ kankan mọ́ báyìí o
bọ́ ọ bá gbégbèsè kankan tọ́ nítòjú ẹ bá rí ẹnì kan máa rán o. àmọ́ ìyá bọ́lá ọ̀gbá o bẹ́ẹ̀ ní ń fapá jánú bẹ́ẹ̀ nínú ń bí bẹ́ẹ̀ ní ń dùn bẹ́ẹ̀ ní ń kálá pé sáwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta òun ti wá pàdánù wọn náà nu lórí kíni nǹkan kan ó jẹ́ abara méjì ọ̀já abara méjì tó ní kó wọn má gbẹ̀san ni bàbá wo pé jókòó ó ní sórí ẹni tí a ń pè lábara méjì ńlá kúdà yá ó ti kú àmọ́ irú oògùn wo la fẹ́ sàsí tó fẹ́ múrú eléhùn mọ́ sáfẹ́ láàfẹ́ tún pa ni ọmọ mi ọjẹ́ ṣe mẹ̀dọ̀ kọ́ ọ gba kádàrá kọ́ ọ gbà pé bọ́lọ̀ wọn bá ṣe tòónù ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi nílé àkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn níta pè ní orogún ọjà rèé o àmọ́nú àbíkẹ́ òdùn ẹ̀yin èèyàn tẹ́ wà nílé ọyẹ bá ń dá kí ni kábíkẹ́ ṣe kó gbẹ̀san ni kó ṣe gan ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa bá wa bọ̀ láti apá kínní apá kejì apá kẹta apá kẹrin náà rèé o tá a ti fi igi gún ìtàn orogún ọjà ṣé kábíkẹ́ gbẹ̀san ni àbí kí ni kó ṣe gan ẹ gbàbíkẹ́ mọ̀ràn kí ni kó ṣe lórí pé à ń sorogún lórí ọjà tá a jọ ń tà àbíkẹ́ mà ti pàdánù ọmọ mẹ́ta ẹ̀yin èèyàn ẹ̀kọ́ ńlá ni fún wa o ẹ̀yin tẹ́yin náà bá máa ń sorogún nú ọjà ẹ ṣe mẹ̀dọ́ o torí pé àmẹ́ni nínú ẹni o bẹ́ẹ̀ láàsì mèèyàn nínú èèyàn ẹni tó ju ni lọ ó lè ju nínú ọ̀pọ̀ aláǹgbá tẹ́ ẹ rí ń lọ́dàkùn délẹ̀ àmì tinúrun o ẹ bá ń gbà Àbíkẹ́ mọ̀ràn ẹ jẹ́ rí yín lábẹ́ àríwísí ẹ lọ́ọ́ rí subscribe sójú òpó wa tá a pè ní àgbà wá búra lójú òpó TikTok àti lójú òpó YouTube wa ẹ lọ́ọ́ rí subscribe sójú òpó YouTube wa gangan àgbà wá búra níbẹ̀ ní kẹ́ ẹ lọ́ọ́ rí subscribe sí láti máa wò wá àtàwọn ìtàn míì tààtún láǹfààní àti máa mú wá sójú ìwòran wa lọ́lọ́kan ọ̀jọ̀kan kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè èmi ti yín tòótọ́ Káyọ̀dé yín rèé ọmọ bíbí inú Àjàwó ọmọ ayé mi ọ̀dà àwa ìsépè ran wa ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lóògùn gbòmí kò gbọ́ ọmọ agbógbó làjà àìsà yín rèé jagunjọ bí ọmọ alákàtà kó ẹrẹ sọ̀hún kè tán ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ bo ogun ọmọ ajílétí wájú ẹ̀kẹ́ lógun ọmọ ọlọ́run gbẹ́kún ni mí ìyá ńlá wọ ọlọ́jọ́ ọkà tó dùn yùn gbàǹgbà ògbó oṣù ní ndíyàn ògbó àgbàdo ní ndẹ̀kọ́ yangan ògbó èrè ní ndọ̀lẹ̀lẹ̀ ibi apẹ̀rin sí ibẹ̀ ní à ń pè lókè elérin ibi apàgbọ̀nrín sí ibẹ̀ ní à ń pè nísàlẹ̀ àfọ̀n ibi àtẹ̀ọ̀rá sí ibẹ̀ ní à máa ń pè nísàlẹ̀ ọ̀rá l'Ógbómọ̀ṣọ́ ajílété ìgbàrúbá ni wá ọmọ àjólù périn ìlú tá a tẹ̀ sáàrin ọ̀dàn pọ́nbélé lógun lọ́rọ̀ ọmọdé apàyín nàmànàmà èmi ti yín tòótọ́ nígbà gbogbo àti gbogbo àsìkò ẹ lọ rèé bá mi subscribe sójú òpó mi tá a pè ní àgbà wá búra lórí YouTube ibẹ̀ lẹ́tì máa pàdé àwọn ìtàn wa lọ́lọ́kan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ bá rí bẹ́tò bọ́ bá dùn tẹ́ ẹ gbádùn rẹ̀ ẹ láìkì ẹ ṣíà ẹ kọ́mẹ̀ǹtì ẹ sọ̀scribe ká tó lè jọ máa gbádùn ara wa ni o ẹ ní kú èmi náà ní kú àjọ máa fa ìkú dẹ́gbẹ̀rá ni bóyá lóhunkóhun tẹ́ ẹ fẹ́ kábà yín gbé fáyé ẹ̀yin ní polówó ọjà tẹ́ ẹ fẹ́ kábà yín gbé hàn fáyé ẹ ránṣẹ́ sí mi ẹ pè mí ẹ jájọ sọ̀rọ̀ pọ̀ dídùn lọ́sùn ó sì so lágbára àṣẹ Èdùmàrè ẹ ṣeun o kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ dàgbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbà lágbà òní lágbàlágbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba àgbà wá búra wò bẹ́ẹ̀ ò ṣe é rí.
wey this thing dey help person to do. E dey comot malaria. E dey help for those wey get high or low BP. If you no fit sleep, insomnia, e dey help. E dey help for people wey get prostate disease, female or male infertility, anemia, people wey dey lack blood, skin aging. If you get arthritis, this thing na for you. Kidney disease, liver disease na for you. Eye sickness, if you dey get stress, fibroid, cancer, boost immune system, hepatitis, diabetes, overweighting, ulcer, this na for you.